èmi mọ̀ pé mo mọ tó ń tì àwọn ọ̀gá wọn tó ń tì wọn ọ̀gá wọn ó ṣọ̀gbọ́n lérè ọ̀gá wọn tó ń tì wọn kó jáde tó máa bí ìyá èrè kó ló ní tì wọn. èyí ní ṣoge kò má ti dárúkọ èèyàn kan náà tó wà lábẹ́ Igwe Olaiya gbogbo first play tó ń ṣe gini ìwọ́n tí ọ̀dàlẹ̀ ní ẹ̀ ń tiẹ̀ ìwọ Igwe Olaiya oníṣọ́kúṣọ ní ayé wọ́n ti bàjẹ́ ń tiẹ̀ kọ́ lọ́sọ fún ẹ gbogbo tó ń sọ mú gbẹ gbogbo 15 lọ́wọ́ lọ́wọ́ mi ìwọ́n polówó tó ń tọ́ mú tiẹ̀ ní onírọ́ ni wọ́n. Ó lágbára o, kí ló tún ń ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré tíátà Yorùbá àtàwọn ọmọ National Union of Road Transport? Àwọn òṣèré tíátà Yorùbá wọ́n mà ti dìde o, àwọn bíi bàbá Olaiya Igwe, bàbá Dẹ́rùpọ̀kọ̀ àtàwọn òṣèré mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n mà ti dìde láti tọrọ àforíjì lọ́wọ́ MC Olúọmọ wípé gbogbo bí gbàgbọ́sì ṣe ń lọ nínú ẹgbẹ́ yẹn làwọn ń rí o, ṣùgbọ́n kó má bínú wípé àwọn ò dìde láti sọ̀rọ̀ support ẹ̀ pé àmọ́ báyìí láti àkókò yìí lọ àwọn ti ṣetán láti fún ní gbogbo full support àwọn. Ó lágbára o, ṣé àwọn ọmọ òṣèré tíátà Yorùbá ǹjẹ́ àwọn náà ti fẹ́ darapọ̀ mọ́ ọmọ National Union ni? Torí kò yé mi, lóòótọ́ ọ̀pọ̀ wa mọ̀ pé MC Olúọmọ dúró fún ọ̀pọ̀ wọn nígbà òjò pé kò dẹ̀ sí nǹkan tó burú nínú wípé káwọn náà gbà nígbà ẹ̀rùn, ṣùgbọ́n ṣé kò ní dá ìjà gboro kalẹ̀ báyìí? Ṣé lè ò ní dìjà gboro gidi gan báyìí? Ẹ̀yin èèyàn wa, ẹ tún jẹ́ àjọ wo fídíò yìí kájọ gbọ́ bóyá àwọn òṣèré tíátà Yorùbá bí wọ́n ṣe apologize sí MC Olúọmọ tí wọ́n dẹ̀ ń fún ní assurance wípé láti àkókò ìlọ àwọn máa support nínú gbogbo rògbòdìyàn tó wà nínú ẹgbẹ́ wọn. Fọ́nrán ìyèrè ẹja àjọ wo kẹ́dẹ́ má bá mi fòpínìyàn yín náà lórí ẹ̀ sí comment. Àṣọ torí wípé àwọn kan kúkú máa kú wa Madam Ṣadé torí pé wọ́n sì ń lọ bìkan ni ẹ máa bá wọn wo fóònù yẹn. Inú mi dẹ́dùn káwọn blogs wọ́n pọ̀ ń bí báyìí. Ṣẹ́rí àwọn àtàwọn ń bí báyìí. Ayé ìdánimọ̀ làwọn. Òkè gbogbo ṣẹ́rí ọ̀rọ̀ yìí afẹ́fẹ́ ránṣẹ́ síra wa ni. Tábà sọ́kò lọ́lá Ìjẹ̀bú ẹ̀ jáde o. You have to come out. Àfẹ́fi ṣe CGI nìkan. Mo kọ́ náà ti mú Adẹ́rùpọ̀kọ̀ jáde. Ẹni kí Olaiya Igwe kan jáde. Ilé ikú la ti ń jẹ́wọ́ àrùn. Nǹkan tí mo fẹ́ sọ mi báyìí lẹ́nu inú mi dùn pé àwọn ẹgbẹ́ wa pàtàkì wọ́n pọ̀ bí. Ṣé rí MC Olúọmọ wọ́n wà bí báyìí lẹ́nu nítorí wípé wọ́n ṣe máa ń ṣe fún gbogbo wa nìyẹn. Wọ́n yọ kàn sí fẹ́ẹ̀lì kankan o. Àwọn onímọ̀ oríṣiríṣi ń ṣẹlẹ̀ nígbà tí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀. Wọ́n lè sọ pé àjáde, wọ́n lè sọ pé NURTW pé ṣé mẹ́mbà ẹ̀ ni wa. One way or the other. Olúọmọ Àyìndé Músílù Akínsànyà wọ́n ti wà láàrin àwọn onítíátà tipẹ́tipẹ́ pàápàá jùlọ àwọn àtàwọn ní ikú bíbá wọ́n sì ní olówó tábà jẹ́ńbẹ̀ làwọn olówó. Who is a philanthropist? Ẹni who is a philanthropist? Ẹni tí ó ní tó lè fún ìyàn jẹ ẹlòmíì tó bá jẹ́ tálákà fíìmù Ọlọ́run lè sọ pé ó jẹ́ tálákà yẹn tó bá lówó á tún burú jọ lówó mi lọ jẹun tálákà tó ní pride ó wà. Olúọmọ ti ń ṣe fún gbogbo wa nígbà tí Olúọmọ ò jẹ́ sí ní nǹkan tó báyìí. So à ń fi ọjọ́ òní this is an avenue àwa kan wà bí àwa tá a lóyà ní ìmọ̀ ẹ wá tó àwọn nǹkan tó fún ọyàn ṣẹ́bi ní 85% àwọn tó lọ́mọ tó ń bá kiri náà sẹ́wọ̀n kọ́ lè má lóyà sí i. Sẹ́wọ̀n jẹ́ òkú àwọn tó tún ń bú wa yẹn tó máa sọ pé wọ́n á ti lò náwó fún sẹ́wọ̀n kọ́ tún lè má lóyà tó wa torí inú ló jí jù nígbà tí wọ́n bá sọ fún àwọn ṣe kankan àìmọye ẹni tó ń ṣe àdúrà fún Olúọmọ ní ojú ayé tí ò ní fẹ́ kí wọ́n lé àwọn láàká tó bá ti di pé ó di nǹkan nínú ẹ̀ á ṣàdúrà fún torí kò sí nǹkan tá a fẹ́ gbà mú kó jábọ́ ọmọ onímọ́tò ní adúpẹ́ àìmọye ẹni tó ti rán kàwé nínú wa tọkùnrin tóbìnrin dẹ̀ ló ń ṣe fún àwa ń fi ọjọ́ òní àwa ń sọ pé Muslim Àyìndé Akínsànyà ò ní jábọ́ o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ò ní sọnù o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀gá wa náà wà níbí à ń dúpẹ́ ni a tún sọ wípé ó ṣe ń bọ̀ o ẹni tó bá rò kò ti tán kí ló di ẹ̀tàn wọn pé sí UCH ẹsẹ̀ ọ̀kan apẹ́ òkan kí ló tán ẹni tó bá bí trade ẹni ò dárúkọ anybody o torí àwọn táwa mọ̀ mọ́ Olúọmọ nígbà tá a kéré nígbà tí ìjà ṣẹlẹ̀ ìwọ̀nba díẹ̀ la lè dá sí àwọn ẹni tó ń lóyà ojú ayé gan tó bá ṣínú àwọn nǹkan tó máa bá ń bẹ̀ àwa fi ìgbà yìí sọ wípé ire ni tìyẹ Musiliu Àyìndé àní bàbá wa Adẹ́rùpọ̀kọ̀ bí pé bàtẹ̀ jọ ń kú mi primary 2 mo ti ń wò ní lórí screen ẹ ṣàdúrà fún mi.
Sọ̀rọ̀ wà lánàá bí nítorí. Lẹ́yìn pé a ti dúpẹ́ púpọ̀ ní ọwọ́ wọn. Bóyá o ṣe sọ pé inú jì láàrin ẹbí àti ọ̀rẹ́ tí wọ́n kó káàkiri. Ọlọ́run Elédùmarè tọ́lọ́jọ́ òní tí ó lọ́la gbogbo àwọn tí wọ́n ṣoré pẹ̀lú àwa òṣèré Ọlọ́run máa gbé akẹ́rí ọ̀tá wọn. Wọ́n ní ọ̀tá ń bẹ láàrin ọ̀rẹ́, ọ̀rẹ́ ń bẹ láàrin ọ̀tá, adọ́rìn àmọ́nú ara wa. Ọlọ́run ní jẹ́ Aláàjì Bùsílù kó fẹsẹ̀ kọ. Kò ní ṣubú ayé, kò ní ṣubú ẹ̀mí, kò ní kú kó tó kú. Lọ́la ọkùnrin, obìnrin, ọmọdé àgbàlagbà tí ó jẹ́ gbogbo òṣèré, òjò ní Bùsílù, ọ̀bẹ nìkan sọ̀tá, ẹni ejírí, ẹni ejí pa, ẹ ń bá súnmọ́ yóò mọ̀ pé èèyàn gidi ni. Nítorí náà, à ń dúpẹ́ lọ́wọ́ òní, Ọlọ́run ní jẹ́kẹ́ lọ pẹ́ wá kan lórí yìí. Ẹ lò lẹ̀ pé o, gbogbo bí dáadáa tẹ́ fẹ́ dé Ọlọ́run tó gbé ìtúbẹ̀ lọ ní dáadáa. Bẹ́ẹ̀ ni ó lọ lọ́la láwùlá, wàá kó wá ta, ìlà ìlà Ale mọ̀kẹ́ má pè mí. Respect to my brother, Ọ̀làkàyọ̀dé Adẹ́rùpọ̀pọ̀. Ẹ̀gbọ́n mi ní ọ̀gá mi ní ó pẹ́ tó kù ní mo tọ́ ká ẹ̀ pátápátá. Tí kò lè ṣàtọ́ bèrè ní kó má kiri. Ẹ ó dàn, ẹ ó dàn. Kò yẹ kó jẹ́ pàtí ọmọ ẹ̀ lẹ́sẹ̀ máa dáná láti wá máa pèsè owó ọmọ. Àwọn máa fi àsìkò ìdáríjì gbogbo yín. Báwo ni kẹ́ ṣe ẹ̀fẹ̀, báwo ni kẹ́ máa ṣe ẹ̀ tí mo bá ṣàtẹ̀ máa ṣẹlẹ̀ tó ń bá yín sọ̀rọ̀. Mo yọ Ọ̀làkàyọ̀dé kúrò bẹ́ẹ̀. For what special reason? Ó yẹ kó jẹ́ sìn yín. Ó yẹ kó ti pa àwa dànù nítorí ẹ̀ tí olómọ. Kò sí kan tó yẹ kó ti ṣe. Ẹ̀yin kan wà ń bá dàn bí nǹkan tó yẹ kẹ́ bọ́ ta ìṣẹ̀lẹ̀ sápamọ́. Wọ́n yín gbà tó di ogun dé ẹ̀ sápamọ́ ni. I'm not here to mention any name. Wọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ mi. Ẹ bá máa bọ́ tàkẹ́ bá tẹ́ bá máa jọ́ ṣàkà mi. Lórí platform kan àbáyé sọ̀rọ̀ gan, ẹ ò sọ́dọ̀. Àmọ́ ẹ wá sọ̀dọ̀ níbí lẹ́yìn. Mo bá yín manage ẹ. Gbogbo ẹ̀ parapọ̀kẹ́ ní we are sorry. Àwọn tó stọ́pọ̀ bá dọ̀tán ọ̀yọ́jú rárá, wọ́n di ẹnu lu ni wọ́n sọ bẹ́ẹ̀. Ìbàjẹ́ náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni we are sorry. Àbàbá ò ní sọ. Ṣùgbọ́n mo fẹ́ pẹ́ bí sọ́wọ́n ọmọ kan máa gbọ́. Wípé adáwọn mọ̀. Àbá lè kú òbí kẹ́ pọ́n wọlé wàhálà àti wọn kò kàn mí. Ọmọ tó bá jẹ́ tó tọ́ tó ń pọ̀ fún òun tó lọ́mọ àbọ̀ bẹ́ẹ̀ ni. Bọ̀dàgá òde wọ́n sì fi respect to you. May God be with you. Tó bá díjọ́ mi, ẹja máa jáde tán. Tàbíká, God bless you. Ọlọ́run ló lóye láti ṣe bẹ́ẹ̀. But no problem. Ṣùgbọ́n èmi o, mi ò tí wà happy pẹ̀lú àwọn ọkọ̀ tó ń bọ́ dàtún. Ohun tí máa kàn bí ẹ bọ́gà yín wà láti. God bless you. Kí àṣàkẹ́ tó ṣàn, òun ni gómìnà tápọ̀ Ọ̀yọ́ State sọ ìlú ẹ̀ ní màá wà. National ti gbé ìgbésẹ̀ torí ẹ̀ ní àwọn Ọ̀yọ́ State ṣe wò. Pèsè Káwádà is died many times before their death. But many are died once. Ẹ gómìnà lè sọ̀rọ̀. Gómìnà wọ́n gbé ìgbésẹ̀ ṣẹ́ ń gbọ́. Nígbà tí ọ̀dà wa Mati tó ti gbé ìgbésẹ̀ àwa ò tún lè ṣe ọmọ wọn. On behalf of Ọ̀yọ́ State Sampan, on behalf of CGI, on behalf of all actors and artists, we say President General among the nation. We salute you, President General among the nation. We salute you, President General among the nation. Àyọ̀ ọmọ Kísáyà. Ó lágbára o ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn gbogbo àwọn tampan àwọn ọmọ ẹgbẹ́ òṣèré tíátà Yorùbá wọ́n ní àwọn wà lẹ́yìn MC Olúọmọ o kódà wọ́n ti tún lambast ara wọn mo fi pé gbogbo wa la gbọ́ gbogbo bí actor Olaiya Igwe bó ṣe lambast àwọn kan tó ṣe wípé wọn ò dúró sí ojú kan wọ́n ṣàṣe ṣégeṣége ó lágbára àmọ́ ṣe jà àgbòrò lélẹ́ṣẹ́ lè ò ní padà dìjà àgbòrò láàrin àwọn ọmọ onímọ́tò àti àwọn òṣèré tíátà Yorùbá
kí ni opinion tí ẹ máa bá mi jù sí comment. Lóòótọ́ a mọ̀ wípé MC Olúọmọ ti gbìyànjú ó gbìyànjú fáwọn òṣèré tíátà Yorùbá kọ̀ọ̀kan example ẹ̀dẹ̀ ni actor Olaiya Igwe arántìgbà tí wọ́n ra mọ́tò fún actor Olaiya Igwe tó ṣe pé wọ́n ti máa ń ran a lot of them náà lọ́wọ́ codedly. Àmọ́ ẹ máa jù opinion yín nípa ìsí comment torí èmi wò wípé ọ̀rọ̀ yìí máa lè padà dìjà àgbòrò ó máa lè dìjà àgbòrò láàrin àwọn ọmọ onímọ́tò àti àwọn òṣèré tíátà Yorùbá because with this support tán fún MC Olúọmọ ṣáwọn èèyàn tàfà Sego ṣé wọ́n á fọwọ́ lẹ́rán ṣé wọ́n á máa wòran. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online lórí Facebook link tó wà ní comment section video yìí á gbé yín lórí page wa àwọn gbogbo yín tẹ́ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ máa bá wa subscribe ẹ máa bá mi fún fídíò yìí ní ìka ọwọ́ kẹ̀dẹ̀ máa bá mi share kó máa lọ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ká tó pàdé láyé àtàláfíà.